káàbọ̀ ènìyàn rẹ padà sí orí abala tí a wà yìí. Tó ǹjẹ́ mo wí pé nǹkan tó ní kí mi kan la fẹ́ sọ nípa ìlú mi ò fẹ́ ká fi ẹnu yìí ṣe ẹ̀yẹ mi ò dẹ̀ fẹ́ kí á mú ọ̀rọ̀ ní ọ̀rọ̀ yẹ̀yẹ́. Sorry, mo fẹ́ ká rí wípé someone mistake is what we can learn from. So I want us to learn from this story. This happens to a friend of mine, ọ̀rẹ́ mi tímọ́tímọ́ kan. Ó wá pè mí níjọ́ kan, ọ̀rẹ́ mi báwo ṣé dáadáa ní ìlú àdúpẹ́ òun fẹ́ ṣègbéyàwó ló bá ní mo dẹ̀ ló yá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. A bẹ̀rẹ̀ sí máa ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ìyàwó àwa ọ̀rẹ́ ọkọ aṣọ mẹ́ta lára ẹ̀rí mi araṣọ fún bájì araṣọ fún normal wedding ní church adẹ̀raṣọ fún reception lọ́tọ̀ aṣọ èèyàn kọ̀ọ̀kan cost 150,000 àmọ́ torí pẹ́ni tó nice lọ́rẹ́ mi tí mo sọ jẹ́ mọ́ pa bára àṣeyàwó yìí ó dùn ó lárinrin kò sí ẹni tó máa rí ìyàwó yìí tí kò ní mọ̀ wípé ọmọ dá síbẹ̀. Ǹjẹ́ wá mọ̀ tó amaze mi jù ní gbogbo ṣé ẹ lè believe wípé virgin náà wọ́n tà sí. That is so sweet. Please don't quote me wrong. Mi ò ní ẹni obìnrin tí ò ń ṣe virgin yẹn ṣọmọ tó sweet gbogbo ọmọ ló sweet because tó kọjú sí ẹnìkan ẹ̀yìn ló kọ sí ẹlòmíì. What can you believe? Ọ̀rẹ́ wa àti ìyàwó ẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí máa gbé láyọ̀. Ní gẹ́lẹ́ tá a ṣe wedding tán ó di àárọ̀ ọjọ́ kejì tí gbogbo wa fẹ́ máa padà lọ. Ìyàwó ọ̀rẹ́ wa bá ṣubú lulẹ̀ níbi tí wọ́n ti ń sìn wá lọ ló tẹ́ ọ̀tọ̀ lọ́rùn sí. Torí àwọn náà fẹ́ máa gbàgbé lọ sí ìlú Dubai láti lọ ṣe ní alẹ́ ìjọ yìí. Ó di gbàgbà oníkálukú ń fọwọ́ gbárí àgbéyàwó ní hospital. Nígbà táwọn dókítà tí wọ́n examine wọ́n pe ọ̀rẹ́ wa sínú ọ́fíìsì. Doctor ní congratulations sir. Ẹ má sọ fún mi pé ẹ lánàá mi ò tí ì sọ nǹkan ṣe. Doctor ní congratulations sir. Ìyàwó yín ti lóyún oṣù 4. Bọ́ọ̀rẹ̀ wá ṣe ń wò ní pẹ̀lú ìyàlẹ́nu pé ẹjọ́ inú Bíbélì nìkan láti gbóyún ẹ̀mí mímọ́ ó dẹ̀ ti jẹ́ ọjọ́ tó pẹ́ torí ibi táyé ń lọ yìí ó lágbára. Ọ̀rẹ́ wa dé ṣàlàyé fún wa ẹ̀rí bí ọmọ ọkùnrin ṣe ń làágùn nínú èsì ẹ̀rí bí tí àágùn ti dàbí ẹni pé wọ́n da báàfù omi sórí ọkùnrin